Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí ọmọ yín àbúrò yín. Olólùfẹ́ yín Lédèkè ìfẹ́ olúwa ṣe ó máa kí yín o, ẹ̀yin ọ̀yá ẹ̀yin bàbá. Mo kí gbogbo ẹ̀yin akíkanjú, mo kí gbogbo ẹ̀yin ọmọkànlẹ̀ káàárọ̀ oòjíire, mo kí gbogbo ẹ̀yin tẹ́ dúró lórí òtítọ́, gbogbo ẹ̀yin tẹ́ gbá òtítọ́ mú, gbogbo ẹ̀yin tẹ́ di òtítọ́ mú, gbogbo ẹ̀yin tẹ́ rìn ní ọ̀nà òtítọ́ lórí ìrìn àjò wípé kí ìran Yorùbá kó bọ́ lóko ẹrú. Mo kí yín o, ẹ kú ìfọmọ ènìyàn ṣe, ẹ kú iṣẹ́ ìran yín nígbà tí ilẹ̀ Yorùbá bá dé, nígbà tí gbogbo ọmọ káàárọ̀ oòjíire bá bọ́ kúrò lóko ẹrú, tí wọ́n bọ́ nínú ìyà kúrò nílùú Nàìjíríà. Àní fi yín ṣe àwátì láṣẹ Èdùmàrè. Àmín. Ẹ jẹ́ bá mi share fídíò tí mo mú wá yìí lè tún lẹ́tìkẹ́ ó lágbára àwọn aṣíwájú blogger ní o vas Olamide Suleiman. Gbogbo wa la mẹ́ni tó ń pè Olamide Suleiman. Tí ẹ bá sì mọ̀, ẹ̀yin ṣáà bá mi tẹ love, ẹ bá mi tẹ top up, ẹ bá mi share ètò yìí. Ẹ jẹ́ ká sáré gbéra wa débẹ̀, ká sáré ṣe àlàyé one or two things fúnra wa lórí ìrìn àjò àwọn aṣíwájú blogger àti Olamide Suleiman àti gbogbo ọmọ Yorùbá tó fẹ́ bọ́ nínú ìyà, tó fẹ́ bọ́ lóko ẹrú. Ẹ bá mi share, ẹ wá bá mi gbójú ayọ̀ sókè, ẹ bá mi gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Olamide Suleiman ká tún wá analyse ẹ̀, nítorí níjọ́ kìíní àná àwa pariwo Yorùbá nation, Yorùbá nation. Àwọn kan pariwo wọn Nàìjíríà àwa ló kàn, àwa ló kàn, àwa ló kàn. Ẹ wá wo outcome ẹ̀yin ló kàn, wọn ò tí ì rí nǹkan kan, wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Aṣíwájú beggar, how market, Olamide Suleiman, it is well with you, my brother. Yes, it is well with you. I know you love your people because I've seen a lot of things you've been doing to people to help people. So I know you really love ènìyàn bíi titi ẹ, but all the same ibi tó wá gbé gbà ó kù díẹ̀ káàtó, my brother. Ìwọ náà ti rí ìdí tá fi ń pariwo Yorùbá nation nísìn. Ìwọ náà ti rí ibi tí wọ́n bá yín dé. Ṣé wọ́n ṣàánú ẹ̀yin aláìní? Wọ́n ṣàánú yín. Wọ́n pa yín nípa ìyà, wọ́n sọ yín sínú ìgbèkùn, wọ́n sọ yín sínú ìdè. Nísìn ara titi ẹ ò yá, òun pariwo síta pé inhaler tó ń rà ní bóyá H5 ni ó di 85,000 àbí 2,500 ó di 5,200 inhaler. I don't know what you call it tó ń lò. Jẹ́ kí èmi wá sọ fún ẹ, my brother, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí wípé àwọn ẹni yìí wọn ò lo Nigeria made. Nigeria made lẹ́yìn tún fẹ́ rà tẹ́ẹ̀tù owó ráyò. Ẹ kọ́kọ́ bá mi gbójú ayọ̀ sókè, bá mi gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Olamide Suleiman. Nigeria bloggers. Okay? Ẹ̀yin ni fídíò yìí wà fún. Okay. Mo mọ̀ pé mẹ́mbà lèmi. Yeah. Mo wá lè sọ ọ́ lẹ́yìn tí bá gbọ́ fídíò yìí tán. Okay. Ẹ wá lè bọ̀ mí yọ kúrò nínú gúúpù yìí. Okay. Pé mi sínú aṣíwájú bloggers mọ́. Madam Ọbálá Elizabeth, Emir Ọ̀kọlọmọ, Legacy 1 pẹ̀lú gbogbo àwọn members aṣíwájú nínú Nigeria bloggers. Ẹ wá gbọ́ ọkọ̀ tó mi fẹ́ sọ fún yín. Alhamdulillah, mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ìgbà tí a fly lọ sí Abuja fún swearing fún president wa Bọ́lá Ahmed Tinubu. A lò 1 week bẹ́ẹ̀. Mi lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé in fact a weakness àwọn àìsàn tó máa ń ṣe mí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tàfi wà l'Abuja. Tẹ́ bá rántí ìgbà tí mi wẹ̀ nínú shower nínú apartment ẹ gbà fún wa. Kìnìún asthma yẹn ṣe mí. Mi ṣubú ní bathroom. Gbogbo yín lẹ́ ń sáré gìrìgìrì nígbà yẹn láti rescue mi. Second time tó tún máa ṣe mí níṣojú yín. Bàtà ń bọ̀ láti Abuja tá ń bọ̀ wá sẹ́kọ̀ọ́. Inú aeroplane ta wọ̀, aeroplane yẹn hot, ó heat. Kìnìún asthma yẹn náà tún ṣe mí tó lẹ́ pé emergency lórí òfurufú. Ọpẹ́lọpẹ́ àwọn doctor tó wà nínú plane. Weakness ẹ lè ní irọ́ ni mi ń pa pé weakness ẹ. First tó yẹ pé before tèmi Olamide tó join aṣíwájú ní Nigeria bloggers, things has been going well for me. Things have been okay. But mi partiality mi foundation mi party mi join aṣíwájú ní bloggers Nigeria. Nítorí the reason why mi mọ̀ pé yes there is hope for Nigeria. Yes, ọmọ Yorùbá lè mi lè dálẹ̀ Yorùbá mi. Mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n fẹ́ gbìyànjú láti tún Nàìjíríà ṣe, láti jẹ́ kí orúkọ wọn wà bí Abíọ́lá ṣe orúkọ Abíọ́lá ṣe rìn every year. Wọ́n fẹ́ make a name. But
tí ìlú tó lè dá ó máa ní àwọn dangerous road kéèyàn ẹ̀ tó là tí ó tó túlù ṣe but mi dẹ̀ gbà pé yes very soon Nigeria will be better. Padà sórí ẹ̀yin Aṣíwájú bloggers ẹ̀ ń gbogbo ariwo ìwòye tó ń ṣẹlẹ̀ lórí platforms mi ẹ lè má ní pé ẹ rí ẹ̀ ń gbogbo comment burúkú gbogbo insult tó ń padà sí mi lórí. Ìgbà tí mi kọ́kọ́ ṣe fídíò kan nípa mi crowd lórí asthma mi lórí condition mi ìkan náà àwọn members Aṣíwájú bloggers share fídíò nick fídíò mi wọ́n share sórí group. I was expecting feedback ní ìgbọ́ kankan. Mi tún ṣe second video mi tún send voice note sínú group bí a ṣó yẹ kẹ́ máa ṣe báyìí kíní kan ní ìgbọ́ result kankan láti orí Elizabeth Obala which is the leader of the Aṣíwájú bloggers Nigeria títí dórí second in command legacy pẹ̀lú emir Ọpọlọpọ ní ìgbọ́ result kankan. Wọ́n fẹ́ sọ kíní kan fún yín. Tí èmi Ọlámídé bá jáde tí bá sọ̀rọ̀ láì dáa tí bá ń sọ ọ̀kan burúkú ẹ máa jáde máa bẹ̀rẹ̀ sí máa blọ́ọ̀kì mi. Àwọn èèyàn ló jáde nítorí pé èmi Olamide Suleiman jáde mi vote fún President Bola Ahmed Tinubu mi ṣiṣẹ́ fún APC Tinubu tọkàntọkàn mi fi charity mi lẹ̀ Tinubu tọkàntọkàn tí Nàìjíríà lè dá everything bounce on me ẹ dẹ̀ sọ anything ẹ dákẹ́ ẹ̀yin gbogbo comment àwọn èèyàn ń bólè mi ẹ̀yin gbogbo comment àwọn èèyàn ń sọ under my own Facebook page ẹ sọ anything mi wá lè sọ lórí ọ̀rọ̀ tí mi sọ yìí o díẹ̀ ẹ máa reply mi o because mi ti mọ̀ pé Ọbẹ̀lá Elizabeth ẹ máa lórí ọ̀rọ̀ tí mi sọ yìí o díẹ̀ ẹ máa reply mi o because mi ti mọ̀ pé Ọbẹ̀lá Elizabeth ẹ máa ní kọ́ máa reply anyone bá títí tí babaládo ṣẹlẹ̀ tó kù ní group ẹnikẹ́ni bọ̀dù máa reply ẹ dákẹ́ but èmi fẹ́ wá sọ kíní kan fún yín èèyàn tó sí inú group wa tó sí Nàìjíríà tó mọ bí Nàìjíríà ṣe yí ẹ wo ìyẹn láti mara ní 85 ìyẹn láti mara ní 75 ẹ wo expensive tó wà ń sìn which is 50 something thousand 52,000 I bought it yesterday. Dorcas Adeyinka to send another from 85 to 52. Ó tún send ẹ̀ sí. Ẹ jọ kí wọ́n ní àǹfààní èmi Ọlámídé Suleiman kí wọ́n ní àǹfààní láti wà nínú ẹgbẹ́ Aṣíwájú bloggers Nigeria. Kí ni àǹfààní ẹgbẹ́ pé as a member kí ni àǹfààní ẹgbẹ́ torí àwọn èèyàn sọ pé ẹ fún mi lówó ẹ fún mi ní millions ẹ dá mi lóko ẹ ṣẹ̀dọ̀ owó sí mi every month ẹ jọ Aṣíwájú bloggers Nigeria jáde kẹwàá tẹ̀lé fáyọ̀ ṣé ẹ ń fún mi lówó every month ni. Ẹ̀yin lẹ sọ pé ká jáde ká máa sọ ká máa defend Aṣíwájú ká máa sọ lórí péjọ ká máa sọ lórí pé tá a bá jáde ká bá ń defend Aṣíwájú wíìlì ṣe hot tó yìí èmi tí mi ní security tó yẹ pé wọ́n máa mú freely ni mi ní wá lè ní freedom káàkiri mọ́ àwọn tó lẹ́gbẹ̀ẹ́ ara ń kan ẹ̀yin náà ó yẹ kó ti yé yẹn mọ bí ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà but I believe before tí Aṣíwájú Bọ́lá Ahmed tó bọ́lẹ̀ lórí ipò yẹn Nàìjíríà máa wà okay I believe in Aṣíwájú I believe but ẹ̀yin Aṣíwájú bloggers tẹ́ ń pe Aṣíwájú bloggers tẹ́ ń fi orúkọ Aṣíwájú tẹ́ ní ẹ̀ ń defend Aṣíwájú kìíní kan kí ẹ̀dí ẹ̀ máa send the video mi sí ẹ̀ ń sọ lọ́mọ because I'm talking about my own condition I'm talking about my own feeling because mi ti sọ voice note mi ti sọ tún ní kú reply mi Ọbẹ̀lá Elizabeth mi Olamide Suleiman tún pè yín ṣe pick call mi ẹ̀ ń decline call mi àbí ẹ máa ní ẹ fún mi lóye ló lẹ fún mi ṣe fún mi ló méjì péré lẹ́sẹ̀ 10,000 ẹ̀míà ẹ̀ẹ̀kan péré lẹ fún mi 10,000 nínú gbogbo owó tí Aṣíwájú bloggers fún mi láti ìgbà tí mi ti join 30,000 péré lẹ fún mi ìfọ àgàn 10,000 owó tẹ fún mi gan ẹ tún kàn pé mi tọ owó káàkiri inú ẹmọ ẹgbẹ́ káàkiri pé mi tún lọ mi tún líkì fọ́mátì yín jáde pé mi tún tú àṣírí ẹgbẹ́ kémi Ọlámídé bá ń tú àṣírí ẹgbẹ́ Aṣíwájú bloggers ní gbogbo nǹkan tí bá wá láyé ìkìmárì. Ẹ wò ó èmi ò lè sọ pé ẹ máa check me out lórí fídíò tí mi ṣe yìí o I don't care because
because I'm speaking up my mind. Òótọ́ ó máa ń di ìkó. Aṣíwájú blogger, òótọ́ máa ń di ìkó. Nítorí pé òótọ́ mi sọ, ó lè di ìkó lọ́wọ́ mi. So, ọ̀rọ̀ mi kò ní jù báyẹn lọ. So this is my message for you to all Asiwaju new Nigeria bloggers. Ẹ ṣé gan, God bless you. Eléègbẹ́nu tán o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ káàbọ̀ padà sórí ètò ẹ jọ̀ọ́, ẹ bá mi ṣe ètò yìí. Náà ká padà sórí ọ̀rọ̀ Olamide Suleiman, ọkùnrin takuntakun. Ẹ̀yin ìyá ẹ̀yin bàbá, ṣé ti rójú ayé lóde? Suleiman, ṣe bá wà pariwo wípé Yorùbá nation la fẹ́? Wọ́n deceive wọ́n tó ẹ̀. Èmi á sọ tòótọ́, gbogbo ohun tó mú ẹ tẹ̀lé Aṣíwájú bẹ́gà nítorí owó ni àti connection. Ẹ fẹ́ mọ̀yàn, ẹ fẹ́ bá MC ya fọ́tò, ẹ fẹ́ bá MC jókòó, ẹ rò bí tẹ́ bá ti tẹ̀lé Tinubu, tẹ́ bá ti blog fún Tinubu, ẹ láǹfààní láti bá president of Nigeria ya fọ́tò. Ohun tó sọ ẹ̀sìn nìyẹn o, Olamide. Now, ẹgbẹ́ kan tí Olamide Suleiman sọ, ẹ bá mi tag ẹ. My brother, I'm not here to abuse you, but I will tell you the truth. O ní nígbà tó ń ṣe charity ẹ, o ló mọ wọ́ọ̀tì ẹ, o mọ bí charity ẹ ṣe move. O látijọ́ tó ti tẹ̀lé Aṣíwájú bẹ́gà láyé ẹ ti bàjẹ́, ibi tó máa ti mọ̀ wípé Nigeria can never work again. Tó bá jẹ́ pé Nigeria lè work ni with your condition, tó tẹ̀lé Aṣíwájú blogger, ohun tí ó yẹ kí wọ́n ṣe fún ẹ ni pé kí wọ́n fún ẹ ní connection, kí wọ́n wá iṣẹ́ gidi fún ẹ. Ṣùgbọ́n wọn ò ṣe bẹ́ẹ̀. Iye charity tó tún manage, ṣòro bẹ́ẹ̀ everybody ló nífẹ̀ẹ́ sí wọn Nàìjíríà ni, ṣòro bẹ́ẹ̀ everybody ló nífẹ̀ẹ́ sí Tinubu ni. Charity tó tún wá ọ̀rá manage wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́, charity yẹn tún close nítorí pé kí ni wọ́n mọ̀ pé o ti tẹ̀lé àwọn failure. O ti tẹ̀lé àwọn èèyàn burúkú, àwọn tó jẹ́ wípé ìmọ̀tara ẹni nìkan ló ń dà wọ́n láàmú. Look at you, you are talking about Elizabeth Obanla. Àwa ti mọ̀ tipẹ́ náà wípé aládàájẹ òun Elizabeth Obanla fún ẹni 20,000. Oṣù ọ̀bàjẹ́ wípé wọ́n gba owó gidi lórí gbogbo yín tẹ̀pọ̀ ara yín ní Aṣíwájú blogger. Elizabeth Adébuhari ó gba owó gidi ní orí gbogbo yín. Òun ló ṣe lè máa sọ wípé kẹ má sọ̀rọ̀ ju pé kẹ ṣáà máa bọ́ síta kẹ lọ máa campaign, kẹ máa bọ́ síta kẹ lọ máa defend Tinubu lọ. Òun dẹ̀ fi yín gba owó, ó fi yín ṣe pẹ́pẹ́ dẹ̀. Kí ló kàn sí ẹ̀ láti fún ẹ ní connection kan bá wọn náà wáṣẹ́ bó tiẹ̀ jẹ́ ó mọ̀ wéèdà níwọ̀nba bó tiẹ̀ jẹ́ cleaner ọ́fíìsì sẹ́nítọ̀ kan lọ́mọ ní kó máa ṣe. You will be okay with the salary. Ẹ wo bẹ́ ṣe bá yí àwọn èèyàn jẹ́, wo bẹ́ ṣe tọ́ àwọn èèyàn, wo bẹ́ ṣe deceive àwọn èèyàn lórí ọ̀rọ̀ election. Kí ni outcome ẹ̀? Kí lè rí ẹ̀? Kí lè rí ẹ̀ náà dé? Aṣíwájú blogger up market fún gbogbo yín. Tí igi kankan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ dé bí mo pọ̀ máa yọ nínú gúrùpù yẹn. Bí mo ṣe sọ̀rọ̀ wá ti yọ nínú gúrùpù yẹn, ó ṣú ọ̀bàjẹ́. Adébáre ọ̀kan lọ́mọ. Ẹ̀yin náà lè wo sùsùsùsù kẹ́ help Olamide Suleiman, but ẹ̀ ń rówó láti fi ra tíkẹ́ẹ̀tì wá sí Nàìjíríà láti wá fi ṣe case. Wèrè ní gbogbo yín. Gbogbo yín tẹ wà nínú Aṣíwájú blogger yẹn tí ẹ wà òkè. Yàtọ̀ sáwọn ọmọ kéékèèké yẹn o, yàtọ̀ sáwọn abẹ lọ́wọ́ o, bí Yàyà Gàbàrí àǹkó o, yàtọ̀ sí gbogbo àwọn sẹ́ẹ̀tì, gbogbo èyí tẹ ti travel, especially èyí tẹ lówó láti lè fi ra tíkẹ́ẹ̀tì wá sí Nàìjíríà. Tí ẹ dẹ̀ rí nǹkan tí Olamide Suleiman tí ọmọ yẹn là kọjá, ọmọ yẹn jẹ́ kó yé wá sí wípé nígbà tẹ lọ jẹ àtẹ́nu oúnjẹ òṣì, oúnjẹ orí burúkú tẹ lọ jẹ nílùú Àbújá, Ọlọ́run ni ò jẹ́ kẹ́mi ọmọ ọlọ́mọ lọ sí ẹyẹ èèyàn. Bóyá kí n túbọ̀ yẹn play tó yẹ ìdá ẹ̀ṣẹ̀ wọlé kẹ́ lè gbọ́. Ọlọ́run ni ò jẹ́ kí ẹ̀mí Olamide Suleiman kó lọ sí ìlú Àbújá o. Èyí tá a bá sọ ìkan làbá máa sọ. Wọn ò dẹ̀ ní sọ ohun tó ṣẹlẹ̀ sọmọ yẹn. Wọ́n mọ condition ọmọ yẹn. Ọmọ yẹn dẹ̀ la irú nǹkan bẹ́ẹ̀ yẹn kọjá lójú gbogbo yẹn dẹ̀ rí. Mo mọ̀ wípé máa tún ti fọmọ yẹn gba owó treatment. Ní ìlú Àbújá pé kan nínú yẹn sì kan lọ́wọ́ lóyọ́, wọ́n á tún send owó treatment sí yín. Dẹ̀ fọmọ ọlọ́mọ ní treatment. Ṣùgbọ́n ẹ lè rówó láti ra tíkẹ́ẹ̀tì láti abroad lọ sí Nàìjíríà. Especially ọ̀kan lọ́mọ ayé yìí lóde. Ẹ fún Olamide ní 10,000. Ẹ dẹ̀ lè máa sọ wípé yìí fẹ́ wá máa ṣe case nínú Nàìjíríà. Kẹ́ máa drag àwọn èèyàn lọ sí police station. Ẹ ra tíkẹ́ẹ̀tì tí kìí ṣe tíkẹ́ẹ̀tì 1 million naira wá sí Nàìjíríà go come láti Amẹ́ríkà. Ẹ lówó lọ́wọ́ ẹ lọ káàkiri.
gbogbo yín pátápátá àti Làfúnkẹ́ àti gbogbo yín tí ẹ jọ lọ kí gbogbo yín má lè fún ọmọ yẹn ní kọ́mọ́ 50,000 ó kéré jù kẹ má lè tọwọ́ bá pò kẹ fún ọmọ yẹn ní 50,000 pé gbà máa fi wá bísínẹ́sì kan ṣe àbí owó tẹ gbà tẹ forí àwọn ọmọ ọlọ́mọ gbà tẹ kó lọ sàbújá tẹ wá lọ fún wọn ní àtẹ́nù ọwọ́ epo jẹ tẹ wá fún nínú ẹ ṣe yẹ ẹ fẹ́ pa ọmọ ọlọ́mọ dànù ẹ tún wọ pléènì inú pléènì tún gbóró wọ̀ rí pléènì oní èsì gbà fún yín pẹ̀lú gbogbo òṣì orí burúkú tẹ̀ ṣe tẹ̀ gbé fóònù tẹ̀ ṣe báyìí àwọn àgbẹ̀wò Ọlámídé Suleiman náà máa kẹ̀tọ́ Ọlọ́run ló mú ẹ. Èmi ti mọ̀ wípé wọn ló máa kọ́kọ́ ní problem lára àwọn people ìṣọmọ reason nínú pléènì ẹ̀yìn lẹ́yìn lọ́nà sọ ẹ sí. Ìwọ ló fagídí lọ́bì mọ́ wọn wọn ò wá ẹ láàrin wọn ìwọ ló tirẹ̀ mọ́ wọn lọ́rùn wọn ò wá ẹ láàrin wọn. Orí mi tó fi ẹ́ sí nínú pléènì ni ẹ̀yìn lẹ́yìn back seat pátápátá ibẹ̀ ló ti ṣe fídíò tó ti ṣe báyìí tí gbogbo yín ṣe yọ̀bùyọ̀bù òṣì bí ọmọ ojú ọ̀rọ̀ lárí ẹ̀yin ọ̀lẹ alápá má ṣiṣẹ́ òun lọ́ṣẹ́ pè yín ní lazy youth káàkiri Ọlọ́run ti bẹ́ẹ̀ ṣe Ọlámídé Suleiman gbogbo èèyàn dìde tiẹ̀ wọ́n gbárùkù tiẹ̀ tó bá jẹ́ pé o ṣe continue foundation tó ń ṣe ni I'm very sure pé your foundation will be one of the best foundation on this social media foundation ẹ̀ move well àwọn èèyàn support ẹ̀ wọ́n dúró tiẹ̀ ìwọ náà wà òkè ọmọ wà òkè ìyàwó wà òkè ṣùgbọ́n àtẹnujẹ olè ojú kòkòrò burúkú bíi pé iná fẹ́ ṣe kí ni ẹ fẹ́ wọ president office ó ti forí yín gbogbo pẹ̀lú di president tẹ́yìn bá tiẹ̀ ti rọra yín pé pẹ̀lú jẹ́ president iṣẹ́ tí àwọn ọmọ tẹ máa bí náà pé ni pé wọ́n lè dàgbà lórílẹ̀‐èdè lójú kòkòrò olè òṣì ló ṣe wọ̀nyí lẹ́wù ìwọ náà má pẹ̀lẹ́ ni tó bú Ìyábọ̀ Òjó tó bú gbogbo àwọn tí wọ́n gbé ègéèsì èmi lọ́kàn nígbà yọ Ọlámídé look at your life tí ó bá ṣe pọ́nlọ́ ó dè fẹ́ ó yẹ kó ti fi ẹ́ ṣe kí ni kó ti fi ẹ́ ṣe ètùtù election tẹ́bi ẹ ti lọ sí wọn rí pléènì gidi gbà fún yín gbogbo yín wó wọ̀bù ẹ ṣe bí olórí burúkú nínú pléènì nígbà tẹ́ ẹ wọ pléènì rí ẹ ṣe rádaràda bí ọbẹ̀ ọlọ́kà nínú pléènì nígbà tẹ́ ẹ wọ pléènì rí ẹ ṣe fídíò ṣe àṣẹnu inú owó fò lọ́kọ́ yé sí ẹyẹ èèyàn ẹ bá mi ṣí ẹ fídíò ẹ wá gbọ́ mo máa tún fídíò Ọlámídé play pléènì tọwọ́ lọ sàbújá tó wó yèyèyèyè tó wó yòyòyòyò tó ń ṣe yèyèyèyè inú òfò lọ́kọ́ wọn sí Ọlámídé ní pléènì gbóná ní lálálá ìgbà tí pléènì bẹ̀rẹ̀ sí ní gbóná lálálá táyé wọn ti fẹ́ bọ̀ tí fún wọn tó ti yọ Ọlámídé collapse Ọlámídé mo kí ẹ kú oríire nítorí tó bá kúrò bó ṣe bàbá fi ẹ jayé nìyẹn láwọn olóṣì pẹpẹ dẹ borí burúkú tó ṣe kiri lórí social media àwọn oní fake life sọnù àwọn oní fake life sọnù gbogbo àjùlọ tẹ bá lọ àtọwọ́ àti ipò ẹ̀rí kankan búbọ̀ wo Ọlámídé má jẹ ètò ẹ̀yìn tẹ ṣe kù nínú Aṣíwájú blogger Sarah Elizabeth Ọbańlá àti gbogbo àwọn tó kù yẹn wọ́n fi yín make bastard money wọ́n gbowó orí yín pàṣípàṣí wọn lọ́ṣẹ̀ má ní kẹ́ má sọ̀rọ̀ wọ́n ti mọ̀ wípé tí ìpọ́nù yín bá sọ̀rọ̀ tí èèyàn kan bá dá lóhùn ó máa di fraka ẹ máa bẹ̀rẹ̀ sí ní búra yín lórí social media àwọn tó gbowó fún Buhari fún Adé Buhari Elizabeth wọ́n gbọ́ wípé kò fún yín lówó àṣírí àtú ẹ pariwo Elizabeth ẹ pariwo ẹ̀ síta ẹ pariwo Elizabeth Adé Buhari Elizabeth Ọbańlá gbogbo àwọn aṣíwájú blogger fún wọn lówó owó yé fún àwọn ọmọ ọlọ́mọ ṣe pépé dẹ̀ mórí burúkú kiri lórí Facebook ẹ pariwo lé Adé Buhari lórí Ọlámídé Suleiman má dẹ̀yìn lẹ́yìn wọn ó ti mọ̀ wípé tí ẹ bá ti lè dára yé lóòótọ́ ìfúnra yé lẹ́sìn àṣírí máa hàn síta lórí social media gbogbo Facebook máa gbọ́ wípé wọn ò fún yín lówó tí wọ́n bá dẹ̀ ti gbọ́ information máa dọ́dọ̀ àwọn bàbá lókè bí àwọn BMC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n gbọ́ wípé Adé Buhari gbowó kò fún yín lówó òun ló ṣe máa ní kẹ́ má dára yín lò kẹ́ má sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ ẹ fílẹ̀ kó sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ adákẹ́ nígbà tí ò bá ti sẹ́ni bọ̀ tó dá lò adákẹ́ nítorí ló ṣe máa ní kọ́ má dá yín lówó àṣírí bẹ́ẹ̀ ni mo bẹ́ fún ẹyọ Ọlámídé Suleiman pariwo síta wọn náà wáyé lóde ìyẹ́là tó ń rà ní 8,500 ó di 52,000 ṣe fẹ́ pa gbogbo ayé ni God bless this Canadian government God bless Canadian government God bless American government God bless UK government they are doing wonder for the citizen Canadian government máa ṣe fídíò máa fi gbogbo nǹkan tí wọ́n ń fún mi máa fi hàn yín nǹkan tá à ń sọ wípé kẹ́yìn náà kẹ́ jà fún ní ìlú yín nìyẹn
àtijọ́ tí mo ti dé ìlú yìí pẹ̀lú ọmọdọ́sìnì mi ò jẹ mi ò ṣiṣẹ́ mi ò ṣàbọ̀ and I'm okay, I'm eating, my children are eating, they are living well láì ṣiṣẹ́ láì ṣàbọ̀. Wọ́n tún ṣì fún mi ní káàdì lánàá tí ìfi in case bá fẹ́ ra anything kí n lọ fi káàdì yẹn ra nǹkan, kí n lọ fi káàdì yẹn ra nǹkan. Mi ò ṣọmọ ìlú yìí o, ẹ̀yin Nigeria citizen wáyé yín lóde, that is what I'm fighting for. Tó sọ mí déèyàn burúkú tí wọ́n fẹ́ pa mí, that is what I'm fighting for. Wípé ẹ jẹ́ ká gbégbé ayé àlàáfíà, kì í ṣe owó ni ò sí nílùú wa, kì í ṣe dúkìá láàní, kì í ṣe ohun àlùmọ́ọ́nì láàní. A ní ohun tó lè dowó tó lè dọ̀rọ̀ fún wa nílùú wa, káwọn pípọ̀ iye kò jẹ mọ́. Adé Buhari, Elizabeth Obala ó gbé ní Canada, you know what they are doing there, you know the way they are living a good life. Àwọn ọmọ ẹ wà ní Canada, gbogbo yín pátápátá àwọn ọmọ yín wà nílùú òyìnbó. Emir Ọ̀kanlọ́mọ àwọn ọmọ ẹ pátápátá wọ́n gba child benefit ní Amẹ́ríkà. Ṣé Olamide Suleiman ṣó rí child benefit gbà ní Nàìjíríà? This is a question. Ẹ bá mi share video mo fi yọ́nà Olódùmarè bẹ̀yìn. Awareness tó gbá skilele. Olamide Suleiman ọmọ kan ṣoṣo ló ṣì bí sí Nàìjíríà, tábà ló ti bímọ jù ni. Ṣé ọmọ ẹ ń gba child benefit lọ́wọ́ ìjọba? Emir Ọ̀kanlọ́mọ ẹni ọmọ mẹ́rin tó dalẹ̀ ní Amẹ́ríkà, ẹ dẹ̀ ń gba child benefit àwọn ọmọ yín mẹ́rẹ̀ẹ̀rin. Àwọn ọmọ yín di citizen ìlú yẹn, wọ́n lọ léèwé, wọ́n flẹ́ńjọ yín fúnra yín, ẹ lè máa yan fálálá ẹ ṣiṣẹ́ ẹ live well. Adé Buhari, Elizabeth Obala ó gbé ní ìlú Canada, àwọn ọmọ ẹ wà ní ìlú Canada. Ṣé àwọn ọmọ títí ẹ jìyà ní ìlú Canada tí wọ́n wà? Ọmọ mélòó ló ṣe òṣì ní ìlú Canada tí wọ́n lọ ń pariwo ìjọba báyìí ní ká dìbò fún, ìjọba báyìí ní ká dìbò fún, tí ẹ̀yin dẹ̀ ń lo àwọn ọmọ ọlọ́mọ kan láti fi dìbò fún Tinubu, láti campaign fún Tinubu, tí àwọn ọmọ yẹn dẹ̀ ń jìyà tí wọ́n dẹ̀ ń kú lọ. Ìyẹn là 8,500 ó di 52,000. Èló Ọlámídé Suleiman ń gbà ní sálárì. Iṣẹ́ tó ń ṣe ó gba 45,000. Báwo ló ṣe fẹ́ rí ìyẹn lára? Ṣé ìyẹn là ẹyọ kan ṣó tó lò fún 1 month? Ẹ̀yin èèyàn ẹ tún wá tún gbọ́. Ẹ̀mí mímọ́ o, ẹ wá bá mi tún gbọ́. Ọjọ́ ń bọ̀ lolúwa wí. Ẹ̀yin èèyàn kì í ṣe pé mo fẹ́ fi bùgá o. Ẹ mọ̀ pé mo ti máa sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀. Country tí mo wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àsìkò kòró tí bá máa jí bọ́ta báyìí mo ti bá pálí lọ́ máa ṣe sí, kì í ṣe pálí fẹ́lẹ́fẹ́lẹ́ o. Thick carton, wọ́n ti páàkì gbogbo ẹ̀, wọ́n ti gbé síbẹ̀. Tó bá tẹ bẹ́ẹ̀ ò tẹ́ bàdá wọn lò, wọ́n á drop ẹ̀ síbẹ̀ fún yín. But tó bá ti lè tẹ bẹ́ẹ̀ bá tí bá ti lè ṣílẹ̀kùn báyìí. Mi ń ṣọmọ ìlú yẹn náà o. Mo ti gbà nǹkan tí mo fẹ́ gbà, mo ti gbé wọlé. Tí bá máa ṣe báyìí, chicken, tuna, ẹran, gbogbo ẹ̀, àwọn canned food lóríṣiríṣi, títí dórí sweet, biscuit, cake, bó ṣe máa páàkì ẹ̀ síbẹ̀ nìyẹn. Bó ṣe máa páàkì ẹ̀ nìyẹn. Mo tún wá dé bí báyìí, ó tún wá di double. Ẹ̀yin èèyàn, ó di kíni? Ó di double. Mi ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́. Àwọn ọmọ mi, in fact, àwọn tó ń ṣiṣẹ́ lójú méjèèjì nílùú Nàìjíríà, wọn ò gbádùn tó àwọn ọmọ tí ìyá àti bàbá wọn ò ṣiṣẹ́ nílùú òyìnbó. Kì í ṣe Canada nìkan, gbogbo ìlú òyìnbó ni. Wọn ò gbádùn. Ẹ̀dẹ̀ pariwo Aṣíwájú blogger, ẹ bá mi hashtag Olamide Suleiman kó wá gbọ́. Ó ní boss lady Dọ́kàsì, ó sẹ́ndì ogun sí, ó máa sẹ́ndì ẹ̀ sí ẹgbẹ́ jẹ́ pé alálùbáríkà ọmọ ni. Ó sì wà ní ibi tó wà òkè. Ó dé jèrè ìjọba ìlú yẹn. Ṣó mọ pàtì ọmọ kékeré ni Dọ́kàsì tí ń jèrè UK. Ló ti ń jèrè ìjọba ìlú UK. Jọ́ torí Ọlọ́run ìwọ tí wọ́n forí ẹ, ìyá àti bàbá ẹ, Olamide Suleiman, Nàìjíríà ni wọ́n ti ní oyún ẹ̀, ni wọ́n ti pàdé, wọ́n fẹ́ra wọn, wọ́n bí ẹ sí Nàìjíríà, ó lọ dàgbà títí, ó ṣe gbogbo ìgbé ayé ẹ ní Nàìjíríà. Jọ́ torí Ọlọ́run, èrè kí ló jẹ lára Nàìjíríà? Kí ló benefit? O tún ṣe bẹ́ẹ̀ ràbàràbàràbà. Ìwọ náà tún marry, o tún bímọ. Síbẹ̀ náà, ìkan ògbé kan náà ni. Kò sí yàtọ̀ nínú ayé ẹ. Ó dẹ̀ lè lọ máa convince àwọn èèyàn. Ó sì lè máa sọ wípé ìjọba Tinubu máa dà. Ara dídá náà nìyí. Ṣórí jẹ́ kí n sọ fún ẹ. Ó sọ pé kí bàbá Tinubu tó bọ́lẹ̀, ìyẹn là máa dọ̀pọ̀. Nàìjíríà máa dà. Jẹ́ kí n sọ fún ẹ. Kí bàbá Tinubu tó bọ́lẹ̀, wàá ra ìyẹn là 100,000. 100,000 wàá rà. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀tí yín kankan. Ẹ̀yin èèyàn, ẹ wá bá mi ṣùgbọ́n ká máa fàjà sáàsì. Ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ dé. Màá ṣe fídíò ní ìjọ kan. Màá shock everybody yín. Ẹ gbọ́ ní sùúrù. No Nigeria. Màá shock everybody. And ìdí tí mo ṣe fẹ́ ṣe, it has a purpose. Èmi tún fẹ́ fi tákù àwọn ìjọba burúkú ni. Màá ṣe. Màá dẹ̀ make sure wípé mo post ẹ̀ tí ìjọba ìlú yìí máa rí.
ìlú tí mo wà yìí máa rí. Ọlọ́run á fún mi ṣe. Màá jẹ́ kó yé àwọn ìjọba ìlú yìí pé ìyà tó ń jẹ wá ní ìlú Nàìjíríà no be small thing, no be kékeré. Ohun dẹ̀ lèmi yìí jà fún tọ́torí ẹ̀ ní kí n mórí wá kí n gbọ́ràn. Ohun là ń bá yín sọ pé ká jẹ́ ká bọ́ nínú ìyà ká gbára wa kúrò lóko ẹrú. Tẹ́yìn èèyàn sọ wípé inú ìyà lẹ fẹ́ kú sí. Now, ẹ wá bá mi gbọ́. Bloggers. Ẹ̀yin ni fídíò yìí wà fún. Mo mọ̀ pé mẹ́mbà lè gbọ́. wá lè sọ pé mi sínú Asiwaju bloggers mọ́. Madam Obala Elizabeth. Emir Ọ̀kọ̀lọmọ. Okay. Legacy 1. Okay. Pẹ̀lú gbogbo àwọn members Asiwaju ní Nigeria bloggers. Ẹ wá gbọ́ kọ́tún fẹ́ sọ fún mi. Alhamdulillah, mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ìgbà tí a fly lọ sí Abuja fún swine fún President wa Bola Ahmed Tinubu. A lò 1 week bẹ́ẹ̀. Mi dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé in fact a weakness àwọn àìsàn tó máa ń ṣe mí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tàfi wà l'Abuja. Tẹ́ bá rántí ìgbà tí mi wẹ̀ nínú ṣáwà nínú apartment ẹ gbà fún wa. Kìnní asthma yẹn ṣe mí. Mi ṣubú nínú bedroom. Gbogbo yín lè ń sáré bí nígbà yẹn láti rescue mi. Second time tó tún máa ṣe mí ní ṣojú yín. Bàtà ń bọ̀ láti Abuja tá ń bọ̀ wá sẹ́kọ̀ọ́. Ilé aeroplane ta wọ̀. Aeroplane yẹn hot. Ó heat. Aeroplane gbóná kó wọ sínú oven. Kìnní asthma yẹn náà tún ṣe mí tó lẹ́ pé emergency lórí òfurufú. Ọpẹ́lọpẹ́ àwọn dọ́tọ̀ tó wà nínú plane. Weakness ẹ lè ní irọ́ ni mi pa pé weakness ẹ. First pé pé you fought tèmi Olamide tó join Asiwaju ní Nigeria bloggers. Things has been going well for me. Ṣẹgbọ́ṣẹ́. Things have been okay. But mi partiality mi foundation mi party mi join Asiwaju ní bloggers Nigeria. Nítorí the reason why mi mọ̀ pé yes there is hope for Nigeria. Lórí. Yes, ọmọ Yorùbá lè mi lè dálẹ̀ Yorùbá mi. Hope lórí. Mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Wọ́n fẹ́ gbìyànjú láti tún Nàìjíríà ṣe. Láti jẹ́ kí orúkọ wọn wà bí Abíọ́lá ṣe orúkọ Abíọ́lá ṣe rìn every year. Wọ́n fẹ́ make a name. But tí ìlú tó lè dá ó máa ní àwọn dangerous road kéèyàn yẹn tó là tó ó ti jẹjà tán. Omi dẹ̀ gbà pé yes very soon Nigeria will be better. Lórí. Padà sórí ẹ̀yin Asiwaju bloggers ẹ̀ ń gbogbo ariwo tó ń ṣẹlẹ̀ lórí platforms mi ẹ lè má ní pé ẹ̀ rí. Ẹ̀ ń gbogbo comment burúkú gbogbo insult tó ń padà sí mi lórí. Ìgbà tí mi kọ́kọ́ ṣe fídíò kan nípa mi cloud lórí asthma mi lórí condition mi. Ìkan náà àwọn members Asiwaju bloggers share fídíò mi wọ́n share sórí group. I was expecting feedback mi gbọ́ kankan. Mi tún ṣe second video mi tún send voice note sínú group. Ṣó yẹ kẹ́ máa ṣe báyìí kíní kan mi gbọ́ result kankan láti orí Elizabeth Obala which is the leader of the Asiwaju bloggers. Ó ti gbowó orí yín. Second in command Legacy pẹ̀lú Emir Ọ̀kọ̀lọmọ ní ìbọ̀ result kankan. Wọ́n fẹ́ sọ kíní kan fún yín. Tí èmi Ọlámídé bá jáde tí bá sọ̀rọ̀ láì dáa tí bá ń sọ ọ̀kan burúkú ẹ máa jáde máa bẹ̀rẹ̀ sí máa blọ́ọ̀kì mi. Àwọn èèyàn ló jáde nítorí pé èmi Olamide Suleiman jáde mi vote fún President Bola Ahmed Tinubu mi ṣiṣẹ́ fún APC Tinubu tọkàntọkàn mi fi charity mi lẹ̀ Tinubu tọkàntọkàn tí Nàìjíríà lè dá everything bounce on me ẹ̀ẹ́dẹ̀ sọ anything ẹ̀ dákẹ́. Gbọ́dọ̀ pọ̀ bọ́ láìlé níyàn ní iṣẹ́ rẹ̀ jáde yẹn. Under my own Facebook page ẹ̀ sọ anything. Mi wá lè sọ lórí ọ̀rọ̀ tí mi sọ yìí o.
díẹ̀ ẹ máa reply mi o because mi ti mọ̀ pé Ọbẹ̀lá Elizabeth ẹ máa ní kọ́ máa reply anyone bàtí ti babaládo ṣẹlẹ̀ tó kù ní group ẹnikẹ́ni bọ̀dù máa reply nígbà tó gbowó orí yìí sẹ́. but èmi fẹ́ wá sọ kíní kan fún yín èèyàn tó sí inú gúúpù wa tó sí Nàìjíríà tó mọ bí Nàìjíríà ṣe yí ẹ wo ìyẹn láti mara ní 85 ìyẹn láti mara ní 75 ẹ wo expensive tó wà ń sìn which is 50-something thousand 52,000 I bought it yesterday. 52. Dorcas Adeyinka tún send another ìyẹ́là láti London ó tún send ẹ̀ sí mi. ẹ jọ kí wọ́n ní àǹfààní èmi Ọlámídé Suleiman kí wọ́n ní àǹfààní láti wà nínú ẹgbẹ́ Aṣíwájú ní bloggers Nigeria kí ni àǹfààní ẹgbẹ́ pé as a member kí ni àǹfààní ẹgbẹ́ torí àwọn èèyàn sọ pé ẹ fún mi lówó ẹ fún mi ní millions ẹ dá mi lóko ẹ ṣẹ̀dówó sí mi every month ẹ jọ Aṣíwájú bloggers Nigeria jáde kẹwàá tẹlifáyọ ṣé ẹ ń fún mi lówó every month ni ẹ̀yin lẹ sọ pé ká jáde ká máa sọ ká máa defend Aṣíwájú ká máa defend Aṣíwájú ká máa lórí sọ irọ́ lórí péjọ ká máa sọ lórí pé tá a bá jáde ká bá ń defend Aṣíwájú bí ìlú ṣe hot tó yìí èmi tí mi ní security tó yẹ pé wọ́n máa mú freely ni mi ní wá lè ní freedom káàkiri mọ àwọn tó lẹ́pẹ́ ara ń kan ẹ̀yin náà ó yẹ kó ti yé yẹn mọ bí ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà but I believe ìfọ̀ tí Aṣíwájú Bọ́lá Ahmed tó bọ́lẹ̀ lórí ipò yẹn Nigeria máa wà okay. I believe in Aṣíwájú. I believe. But then Aṣíwájú bloggers, then pay Aṣíwájú bloggers. Then if you hook Aṣíwájú, then you defend Aṣíwájú kini copy. Here there I must send the video me see and so long because I'm talking about my own condition. I'm talking about my own feeling. Because it is so voice note me. It is so to me group. Hey, reply me. Ọbẹ̀lá Elizabeth, me Olamide Suleiman to pay. Shepi call me. And decline call me. Àbí ẹ máa ní ẹ fún mi lóye ló lẹ fún mi. Ẹ fún mi lóye ẹ̀ẹ̀mejì péré lẹ́sẹ̀ 10,000. lẹ́yìn tó ti fi owó pa ọmọ náà mo gba owó. Ẹ fún mi 10,000. Nínú gbogbo owó tí Aṣíwájú bloggers fún mi láti wà tí mi ti join 30,000 péré lẹ fún mi. Ìfọ̀ àgàn 10,000 owó tẹ fún mi gan ẹ tún kàn pé mi tọ owó káàkiri inú ẹmọ ẹgbẹ́ káàkiri pé mi tún lọ mi tún líkì fọ́mátì yìí jáde pé mi tún tú àṣírí ẹgbẹ́ kémi Ọlámídé bá ń tú àṣírí ẹgbẹ́ Aṣíwájú bloggers ipò kan tí bá wá láyé ìkìmárì. ló bá tó ọ̀rọ̀ ti pèsè jẹ́. èmi ò lè sọ pé ẹ máa check me out lórí fídíò tí mi ṣe yìí o I don't care because I'm speaking up my mind kò òótọ́ ó máa ń di ìkòwò Aṣíwájú bloggers òótọ́ máa ń di ìkòwò nítorí pé òótọ́ mi sọ ó lè di ìkòwò lọ́wọ́ mi. So ọ̀rọ̀ mi kò ní jù báyẹn lọ. So this is my message for you to all Aṣíwájú Nigeria bloggers. Ẹ ṣé gan, God bless you. ẹ̀yin èèyàn òun lẹ ti gbọ́ yẹn o mi ì fẹ́ kí fídíò dẹ̀ ti ń gùn ẹ̀yin náà gbà kẹyẹ̀wò Ọlámídé it is well with you gbogbo ìkólú ẹ Ọlọ́run abiyamọ ọ̀run á bá mi dá padà fún ẹ kò yí ẹni ó dẹ̀ ti yí ẹ sìn Ọlọ́run wà ní fi ẹ sílẹ̀ ṣùgbọ́n máa advice ẹ wọ́n ṣe èmi náà fẹ́ ṣe má máa bá wọn try ẹ nítorí ohun tí Táyé fi ṣorí kọ́ ni Kẹ́hìndé fi ṣorí gbogbo wọn lọ́jọ́ ìdá Aṣíwájú blogger èmi náà fẹ́ jọ wo ibi tó padà wá bára ẹ wọ́n ti padà ń bú ẹ sìn wọ́n ti ṣe ṣòfò ẹ look at you it is well with you. ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní orílẹ̀-èdè ìlú Canada tẹ́ bá fẹ́ send owó sí Nàìjíríà ẹ wo rate wọn ó high gidi including America rate wọn ó high gan gidi ni ló fi ṣeré ẹ̀yin tẹ́ wà ní ìlú Canada ẹ bá mi share ètò yìí ẹjọ́ torí Ọlọ́run tí ẹ bá fẹ́ ṣe owó sí ìlú Nàìjíríà $1 as at today èdè tá a sọ̀rọ̀ ìbáyìí sè today is ṣé 15 lè ní àbíkílẹ̀ ni bí ìtẹ̀mọ́ déètì ní mò ń bọ̀ máa sọ déètì fún yín mò ń bọ̀ wá mo fẹ́ wòye réètì yẹn níṣẹ́ mọ́ pé ó ń lọ ó ń bọ̀ ni as at èdè 15 yes I'm right today is November 15 so $1 for today is I think is 814 mo ń bọ̀ ẹ jẹ́ kí n confirm ẹ̀ dáadáa torí ó
ó ń bọ̀ ní but mo ń fàsìkò yìí sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣẹ́ owó wípé ẹ patronize mi, ẹ message mi kí n send referral code sí yín. Tí ẹ bá ti send $100, ẹ máa gba wow ó tún ti increase. Mo ti wo darí láwọn ìtẹ́lẹ̀ which is $814. Nísìnyí ó ti di $820. Hey! $820. Ẹ̀yin tẹ́ wá wà l'Amẹ́ríkà ṣé mọ bó ṣe máa high tó. Mi ì lè wo títí Amẹ́ríkà báyìí but I'm very sure wípé Amẹ́ríkà bá ti máa wọ bí 1,002 báyìí sí ní $1. So gbogbo ẹ̀yin tẹ́ wà ní yes a ti máa súnmọ́ 1,2. So ẹ patronize mi. Ẹ jẹ́ kí n fún yín ní referral code yìí tẹ́ máa lò. So ẹ̀yin tẹ́ wà ní Canada $1 is $820. $1 is $820. Ẹ lè lọ confirm ẹ̀ wò ní other places. Ẹ rí i pé tí Lady K ṣe kí ni ó gbé pẹ́ẹ́lí. So ẹ patronize mi kí n send the app tẹ́ máa lò kí n send ẹ̀ sí Lemfi app kí n send invitation fún iṣẹ́. There are some people tẹ́ pé ẹ bá lọ download ẹ̀ fún ara yín direct without having the invitation. Ó máa fẹ́ lè difficult láti install láti máa àwọn nǹkan tẹ́ máa processing yẹn máa long gan. But tí bá ti send invitation sí yín tẹ́ bá ti click lé lórí báyìí ọwọ́ kan ni ẹ máa install ẹ̀ dẹ̀ máa ṣe kíni ẹ máa bẹ̀rẹ̀ sí ní lò má dẹ̀ fún yín ní referral code. So tẹ́ bá dẹ̀ ti send $100 ẹ máa gba $30 for the first time. $100 you receive $30. $100 ó máa fún yín ní $30 and $1 as at today 15th of November is $820. Ó tún lè dánwọ́ ọ̀sán málẹ́sì kó tún ṣe kíni kó tún gbé bọ́dì kó tún gara jù bẹ́ẹ̀ lọ. Owó títí wọ́n ń sa eré ni kò tí sí exchange rate tó ti bá títí wọn. Exchange rate títí tí wọ́n yẹn ń sa eré ni ó dẹ̀ wà okay gan. So bó ṣe jẹ́ ní ẹ patronize mi. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra cream tẹ́ fẹ́ máa lò náà ẹ pè mí kí n fún yín ní phone number Danari Skincare ní ìlú UK. Gbogbo ẹ̀yin tẹ́ bá tún wá ní diabetes ẹ̀yin tẹ́ ní high blood pressure ẹ̀yin tí gẹ̀dígẹ̀dí ń ṣe ẹ̀yin tó jẹ́ wípé ẹni low sperm count ikọ́ ọmọkùnrin yìí kò le dáadáa àbótẹ̀ wá ní bọ̀sẹ̀ bá ti lè ṣẹ̀kọ́ báyìí lógo èrè àbọ̀ ni ó tún dijọ́ mi ìjọ rẹ̀ ẹ pè mí kí n fún yín ní phone number iléeṣẹ́ T-Health Natural Herbal. Gbogbo ẹ̀yin tẹ́ lè dúró gbogbo ẹ̀yin tẹ́ lè jókòó lọ títí tó yẹ pé ẹ̀yin ríro ni iṣẹ́ lóyìnbó dẹ̀ easy iṣẹ́ ìdúró ṣẹlẹ̀ ni hours ni kẹ́ hours yín lè pè kẹ́ lè gbowó yín. So ẹ patronize mi o ẹ pè mí lórí WhatsApp number mi tẹ́ wọ́n lójú screen kí n fún yín láwọn phone number tí iléeṣẹ́ T-Health ti cream bó dẹ̀ jẹ́ tówó náà lẹ fẹ́ sẹ́ndì sí ìlú Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú Lady K ẹ̀yin lè ti lo app yẹn rí ẹ tún bá mi sọ fún àwọn tí ẹ bá túmọ̀ pé ẹni bá fẹ́ sẹ́ndì owó sí ìlú Nàìjíríà kó pe Lady K lórí kìíní kí sẹ́ndì invitation sí yín pẹ̀lú referral code kẹlò láti fi send kẹrẹ̀ gba $30 tẹ́ bá ti sẹ́ndì $100 sí ìlú Nàìjíríà. Ẹ ṣeun gan ni mo dúpẹ́ ojú òní tì yín o agara ò ní dá yín ìbànújẹ́ ò ní ṣẹlẹ̀ sí yín wàhálà ò ní dé bá gbogbo yín o. Ẹ bá mi share ètò mi ẹ̀yin tẹ́ bá wò mí for the first time ẹ subscribe sí YouTube mi ire la máa rí o ó dàbọ̀.